lọ́dẹ èèyàn wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò wa ètò tó ń dé sí ojú móhùnmáwòrán yín gbàgede ọ̀rọ̀ níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò báwo ni nǹkan ṣe rí lánàá báwo ló ṣe rí lénìí báwo ni yóò ṣe rí ní ọ̀la. Lénìí nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sí òkè òkun lọ́nà àìtọ́ tó wá jẹ́ pé ìṣòro kan àbí òmíràn òun náà ni wọ́n kojú pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilẹ̀ Libya tó jẹ́ pé wọ́n kojú ìṣòro kan àbí òmíràn. Láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tèmi àti kíni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ náà òun náà ni a ti gbé olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ nípa ọ̀rọ̀ àwọn ará ilẹ̀ òkèèrè ọ̀nàrẹ́bù Àbíkẹ́ Dábírí Ẹ̀rẹ̀wà. ẹ kú kalẹ̀. ẹ kú kalẹ̀ náà mo kí gbogbo ilé o mo kí yín mo dúpẹ́ láti wà níbí. Láti nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ó ní ọ̀rọ̀ wàhálà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé lókè òkun pàápàá jùlọ ètò tiẹ̀ wàá hàn dé òun náà ni ti ọ̀rọ̀ ti àwọn ọmọ ilẹ̀ yìí tó ń gbé Libya tó jẹ́ pé ìṣòro kojú wọn fẹ́ lọ sí òkè òkun. Gẹ́gẹ́ bí ìjọba tó wà lórí àlééfà báyìí kí ni ẹ̀ ń ṣe láti rí pé ọ̀rọ̀ náà kò tiẹ̀ wá ó di pé ó di wàhálà ó di sọ́dá kí ni ìjọba ń ṣe lórí ẹ̀ báyìí. Ìjọba ṣe mọ̀ pé ọ̀rọ̀ táwọn sọ yìí kò bẹ̀rẹ̀ lénìí kò bẹ̀rẹ̀ lánàá ó ti pẹ́ gbàdébí wà ní ilé aṣòfin àdásí àkó àwọn bíi 24 wà tó jẹ́ pé ó yẹ kó pa wọ́n nígbà yẹn àwọn immigration lọ́bẹ̀ wọ́n kóyè wá bíi 5,000 bíi 2010 so kì í ṣe kankan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ rẹ̀ tó jẹ́ pé ìjọba wa president wa dìde pé àbá ó yá high power delegation ẹ̀yin mẹ́jọ ẹ wá lọ síbẹ̀ kẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ kó àwọn ọmọ wa minister of foreign affairs dẹ̀ jẹ́ olórí delegation yẹn so gbogbo àwọn tó wà tó máa ń ṣiṣẹ́ yẹn minister of foreign affairs naptip nema refugee commission office tèmi then àwọn security NINSA abọ́sọ́nà àlọ́ kò ṣẹlẹ̀ rẹ̀ so pẹ̀lú yẹn sì yìí bàbá Buhari president Buhari ló yá ẹ̀kọ́ gbogbo wọn bá bọ̀ so tẹ́lẹ̀ àti ń kó wọn bọ̀ pẹ̀lú IOM wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Nàìjíríà ń kó wọn wá 100 lé ní 200 lọ́la ṣùgbọ́n pé ẹ̀kọ́ gbogbo wọn wá tẹ́bàdẹ̀ tí kó wọn wá tán àwọn tó bá wá tún lọ tó wàhálà máa wà fún wọn adẹ Ọlọ́run dẹ̀ fún wa ṣe yẹn la ṣe bọ́tọ́ bá kó wọn wá dé kí ló máa ṣẹlẹ̀. kó tó di pé ẹ̀tẹ̀ sọ lórí yẹn torí pé Yorùbá bọ̀ wọ́n ní òkèèrè lẹ́ ń wò ẹ̀ wò ìsàlẹ̀ irú àwọn tó ń lọ yìí ṣé kò sí ètò kan tí ìjọba tiẹ̀ ń ṣe kó tó di pé àkàntàrí pé ẹnì kò jáde dé jí láàárọ̀ a ní òun gba ìlú òyìnbó lọ kò ní gba ọ̀nà tó tọ́ ṣé nítorí pé àìgbà ṣé àwọn agbófinró wa ní gbogbo àwọn ẹnu bodè ṣé wọn ò ṣe wọn tó ní tó fi di ilé. ṣẹ́rí ìyẹn ni pé àwọn tó ń pè ní naptip nǹkan ni pé number one àwọn tó ń ṣiṣẹ́ yẹn àwọn cartel wọ́n ń tà wọ́n ní ok ẹni torí kò síṣẹ́ kò sówó ẹ fẹ́ lọ sí ìlú òyìnbó wọ́n mú yín Libya àti lọ sí ìlú òyìnbó èyí tó sọ ẹ wọ́n sanwó minimum bóyá 300,000 naira tó bá ní 300,000 naira ò ṣe fi wá nǹkan fi ṣe so ok àwọn tó ń lọ ń sanwó àwọn míì sanwó fún wọn so àìmí $6,000 ló ṣẹ́ gbogbo ẹrù ẹ̀ ló tà tó ó padà sí kò ní kankan ṣé bí wọ́n ṣe ń lọ yẹn wọ́n máa lọ through Kano Agadez ojú ọ̀nà lẹ́lẹ̀ ni wọ́n gbà ojú ọ̀nà lẹ́lẹ̀ ok ṣé ẹ̀yin lè rìn láti bí dé Ìbàdàn ká máa sọ pé kẹ́ ẹ rìn láti bí dé Maiduguri lórí kíni nǹkan tó wà ní pẹ́kẹ́sẹ́ àwọn tó ń tà wọ́n yẹn wọ́n lówó gan-an àwọn náà ń pè ní cartel so àwọn yẹn ló máa fi fọ́tò wọn pé wo ṣé nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ wo ilé tó máa kọ́ wo Libya rẹ̀ wo Italy ń bẹ̀ yẹn so tó bá kọ́kọ́ rìn láti bí débẹ̀ yẹn wo ilé tó máa kọ́ wo mọ́tò tó máa rà irú ẹ̀dẹ̀ ni ṣẹ́ni àwọn míì wà tó ń lọ tó ti rí ṣe ìyẹn lánàá nìyẹn nígbà kan nìyẹn o nísìnyìí ó le nísìnyìí ọkọ̀ tó wá ń lò láti ṣẹ́ni tó máa ń rìn Sahara ọkọ̀ tó wá ń lò láti cross Mediterranean ó tún wá ti kéré sí first and foremost wọ́n ti máa ń jù wọ́n sínú omi náà wọ́n máa ń kó kọ́tẹ̀ tó débẹ̀ irú kan ní wa tó sọ̀rọ̀ fún wa bọ́ọ̀sì bíi 17 ló kọjá 4 péré ló ti ẹ̀ débẹ̀ gbogbo àwọn yòókù ti kó kọ́ tó débẹ̀ ṣe wá rí àwọn tó wá tó wá survive àti wá débi tẹ́ ẹ̀ lọ́gán náà ti wá lè ń sìn ṣùgbọ́n torí gbogbo ayé ló ti ní wàhálà ń sìn yàn Europe tẹ́ ẹ̀ lọ́gán ń sìn yìí àwọn èèyàn sùn sójú títì àwọn tó ti wà ń bẹ̀ ń sìn yìí president France
ó lóun wá ilé tó máa gbé ó ti promise wọn kò tí ì sí tẹ́ bá wọ́n tẹ́ bá lọ sílẹ̀ rí wọn lójú títì tó ń tò kí là ń wà. so ṣe rí nǹkan tá a máa ṣe ni pé a mọ̀ pé kò síṣẹ́ ìyà ń jẹ̀yàn ó wà ń bẹ̀ ìjọba gbọ́dọ̀ ṣe ìjọba kọ́ ló ń provide iṣẹ́ bọ̀ ìjọba láti ṣe kó jẹ́ pé káyè fi wà kẹ́yìn sí bóyá ní business ti employ ìyẹn láti wà but two aláti máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ìpèsè rí irọ́ náà ń pa fún yín ẹni tó bá lọ sí ikú ni. tó ààyè ṣàlàyé fún àwọn ará ilé nípa àyẹn pé gbogbo àwọn ìgbésẹ̀ tíjọba gbé ṣùgbọ́n nígbà tí àwọn tí a ti kó wálé yìí kí ni ìjọba ń ṣe láti mú ìgbé ayé wọn padà tí a pè ní rehabilitation kí ni ẹ̀ ń ṣe. ṣe láwọn ta kó wálé yìí sí nọ́mbà wọn torí wọ́n pọ̀ ṣáńkà àṣẹrú eléyìí tó pọ̀ báyìí ìjọba orílẹ̀-èdè wọ́n bá àwọn ìjọba state sọ̀rọ̀ pé ok ẹ̀tẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ yẹn kẹ́ tọ́jú wọn so irú Ẹ̀dó ń sìn yìí tó jẹ́ pé àwọn náà pọ̀ jù Ẹ̀dó máa ń wá sí airport wọ́n á kó àwọn ọmọ wọn lọ sí Ẹ̀dó tó má dà kí wọ́n lọ sí Ẹ̀dó wọ́n á fi wọ́n síbi kan wọ́n á kọ́ wọn níṣẹ́ wọ́n á rehabilitate wọn àwọn nǹkan tó ti wá láti January táwa náà rí wọn sí wọ́n ti kọ́ṣẹ́ ìfà ìkọ́nù wọ́n sì pè mí jẹta ó fi kéèkì tó ṣe hàn mí ó ti rí ọ́dà àwọn èèyàn ń pè wá ṣe kéèkì fún wa ṣó ti yẹ ìmí wà ó ti kọ́ nípa event planning so oríṣiríṣi ẹwà tó ń ṣe then àwọn míì wà tó jẹ́ pé kíní yẹn ti ó ti ní wọ́n lára tó jẹ́ pé wọ́n láti need counseling wọ́n ṣe yẹn náà then àwọn míì ẹ mọ̀ nǹkan ṣá wọ́n láwọn lọ́lé àwọn nìyàn cause ilé náà ti kúrò wọ́n dẹ̀ níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ then ṣe wá rẹ̀ àwọn míì most of wọn train àwọn míì a lot of them tó ti dé sí wọ́n ti ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n ti ṣe farming ìyá àwọn tí mo mọ̀ ní ti Ẹ̀dó so irú Delta ń kọ́ àwọn èèyàn wọn Imo náà ti wá kọ́ àwọn èèyàn wọn sí yìí. tó kó jẹ́ pé bóyá ìpínlẹ̀ Delta àti Ẹ̀dó nìkan ni. no gbogbo. torí ìròyìn tó ń kàn ní pé Delta àti Ẹ̀dó nìkan ni ọ̀rọ̀ kan jù. àwọn lọ́pọ̀ jù irú sìn àwọn tó dé sìn yìí nínú 1000 àkìrí 26 Èkó. tó jẹ́ ọmọ Èkó náà ni wọ́n. Èkó náà ṣáà ń gbé wọ́n ti ẹ̀sà àdírẹ́sì wọn tó ń gbé ìkọ́nù wọn pàápàá mò ń bá sọ̀rọ̀ ńgbà táwọn bá wọn wà ní Libya àwọn òpó yá sọ Yorùbá tó lóun sọ pé Yorùbá ẹ̀ yìí ó dàbí Yorùbá Sierra Leone ó ní ẹgbẹ́ Lucky Fibre ló ń gbé ní Kòròdú mo ní ẹgbẹ́ ẹlẹ́mì nìyẹn. so nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé káwọn irú state kan sí mẹ́ta náà ẹ kó àwọn ọmọ mẹ́ta yín kẹ fún wọn iṣẹ́ kẹ kọ́ wọn iṣẹ́ kẹ kò pọ̀ jù láti ní kí state ṣe so à ń ṣe yẹn lọ then naptip ó láwọn táwọn yẹn ń kó irú àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 12 ọmọ ọdún 10 wà ń bẹ́ẹ̀ a rí ọmọ kan ọmọ yẹn 14 ó lóun lè ka iye ọkùnrin tó ti bá wọn sùn so irú àwọn yẹn naptip máa fi wọn sọ́dọ̀ wọn á kọ́ wọn iṣẹ́ wọ́n lè wà bẹ́ẹ̀ fún oṣù 6 sọdún 2 then a tún ní NGO bíi kan àbí 2 tó bá naptip ṣe táwọn náà kó wọn sí shelter for a period of time tó ń tọ́jú wọn bọ́sẹ̀ mọ̀ nǹkan tó wá láti ṣe ń sìn ní pé àwọn míì tún bẹ̀rù wípé àbóyá criminal wà láàrin wọn bóyá àwọn ọ̀daràn wà láàrin wọn ìyẹn ń sìn àwọn security agencies wọ́n tún máa ń tún wọn wò kó má jẹ́ pé àwọn èèyàn wọ́n tún máa ń tún wọn wò ìfà èèyàn kan pè mí láti Delta ó ní inú ọ̀hún bàjẹ́ pé ọ̀daràn méjì kan báyìí pé brọ́dà méjì ni wọ́n. ipe wọn kò tiẹ̀ mọ̀ ọ́n ti dé ó ṣàmọ̀ kán sá lọ Libya ipe wọn ò fẹ́ kán padà mọ́ ọ ó lọ ti lọ látọdún 6 mo ní tó bá rí wọn nínú àwọn tó dé kò jẹ́ ká mọ̀ wọn tiẹ̀ sí ń bẹ̀ then àìmọye àwọn tó ti kú. ẹ wá wò níbi tọ́rọ̀ ìdè dúró ní ìsìn torí pé ó dàbí ẹni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò ní ìmọ̀ tó tàbí ìlanilọ́yẹ̀ kí ni iléeṣẹ́ yín àti àjọ yín ó ṣe láti máa ṣe ìtanijí fún àwọn aráàlú ọ̀sẹ̀ tó jẹ́ pé à ń lọ sí òkè òkun yìí lọ́nà àìtọ́. kì í ṣe àwa ní gbogbo wa ni iṣẹ́ gbogbo wa ni ìyẹn lèmi sọ pé each one teach one kéèyàn kan tẹ́mi bá sọ fẹ́yàn kan téèyàn kan sọ fẹ́yàn kan á débẹ̀ so apart from máa ṣe gbogbo rédíò jingle tẹlifíṣọ̀n ká bọ́ sí ọjà àárín àwọn èrò ṣé ọmọ ẹ lọ sí má ṣe o then àwọn bàbá wa àwọn traditional rulers àwọn religious institutions káwọn náà máa sọ ní church kọ́ máa sọ tó bá ń bá wọn yan especially ibi tó ti pọ̀ sí bírú Ẹ̀dó Delta nígbà kan wà tó jẹ́ pé a lọ bá ọba Ẹ̀dó
tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣe wọ́n kọ́ ọba ẹ̀dọ́ òkè ń kú tán ṣáà lọ tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó bọ́ sórí tẹlifíṣàn ní ọmọ ìyá àti bàbá tó bá ní kọ́ mọ òun lọ ṣẹṣẹ́ aṣẹ́wó ní Italy kó òun máa ṣépè fún ṣe pé kí nìyẹn lọ́lẹ̀ gbà yẹn sórí àwọn kan bẹ́ẹ̀ yẹn láti máa ṣe iṣẹ́ nìkan tó ń ṣẹlẹ̀ sí ni pé tó bá jẹ́ pé tẹ́lẹ̀ wọ́n lọ wọ́n ti rí ohun kò ṣeé ṣe mọ́ sí yìí. ó ti ẹ jẹ́ ká wá wò ẹ wò ní pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ kan báwo ni orílẹ̀-èdè tí wọ́n wà yìí gan torí pé kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lọ ìhà wo ni orílẹ̀-èdè Libya gan kọ sí ọ̀rọ̀ yìí pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àjọṣepọ̀ olóró àlọ́ rẹ̀ láti ní ọ̀rọ̀ yìí. àjọṣepọ̀ yẹn la ṣe wá bẹ̀rẹ̀ dáadáa sí torí president Buhari ti dá sí tẹ́lẹ̀ ó ti ń ṣẹlẹ̀ kò sí president tó dá sí. ẹ jẹ́ káwọn ará lé mọ̀. exactly so president Buhari ti dá sí pẹ̀lú Libya so Libya náà gan wá ní ẹ wò àwa gan fẹ́ bá yín ṣiṣẹ́ o àwọn ọmọ yín tó wà bí gan àwa gan fẹ́ kẹ́ gbà wọn then àwọn tó bá ń bọ̀ á dá wọn padà so àti dẹ́ṣẹ́ wá rí i pé Libya àti Nàìjíríà a ní prisoner exchange agreement gbogbo yẹn la máa ṣe ń sè so àwọn tó bá mú wọn lọ́wọ́ ń sè kò sí pé à ń lọ kó wọn kọ́ dá wọn padà tí kì í ṣe pé wọ́n ṣe wọ́n kàn wá láti máa lọ ni ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sè òfin tí àwọn EU ti wá ṣe ń sìn tó bá tiẹ̀ mú yín lọ́hùn gan sìn ṣẹlẹ̀ fẹ́ lọ sílùú òyìnbó ni Niger náà máa gbé yín lọ tó bá gbé yín lọ sí Niger ẹ fẹ́ sì kàṣà yín lọ́mọ ẹ wá ẹ jókòó síbẹ̀ kẹ wá bẹ̀rẹ̀ sí apply fún wẹ̀yìn ìyẹn náà ṣe ń sìn so aláti máa sọ fáwọn èèyàn wáyé pé ẹ jẹ́ ká wá nǹkan mi ṣe ìlú má dá àwọn tó ti lọ síṣẹ́ àgbẹ̀ ń sìn fàwọn ti ń pè pé àwọn dúpẹ́ fọ́lọ́run ṣó ti yẹ so yẹla láti nǹkan míì wà láti ṣe it's like kéèyàn nítorí kò sówó ẹ wá fẹ́ lọ gbé drug àbí torí kò sówó ẹ fẹ́ lọ jalè ṣó ti yẹ ìgbà tí mò ń sọ so it's more of ká máa bára wa sọ̀rọ̀ pé àní má ṣe ṣe ara àwọn tó ti dé yìí sìn pẹ̀lú nǹkan tójú wọn rí nǹkan tí ojú wọn rí ẹni tó ti lọ sí hell tó ti fojú gbiná ojú gbiná kò ẹni tó bá dé nínú nǹkan tó mú tó gbogbo wa omi bọ́ lójú wa bá ṣe ń bá wọn sọ bá ṣe ń rí wọn pé ọ̀tá mi gan náà kò yẹ kó lọ through irú nǹkan bẹ́ẹ̀ yẹn but a dúpẹ́ fọ́nà nǹkan tá a sọ fún pé second chance ọlọ́run fún wọn many of them ti kú ọlọ́run ti ẹ̀ dá wọn padà báyìí sí i so àwọn kan fúnra wọn ṣe mọ̀ even Mrs. Ọ̀ṣínbàjò ìyàwó vice president àná bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ńgbà kan nínú ibì kan tán wà wọ́n sọ story Awólọ́wọ̀ fún wọn bí ìyá ṣe jẹ́ kékeré àti pé tọ́nà gbádé ń sìn kò sówó kò sí nǹkan kan but wọ́n sọ story yẹn fún wọn ṣó ti yẹ yín pé káwọn náà máa rọra wọn pín káwọn náà dẹ̀ máa rọra wọn pín àṣẹ bá ṣe ń sọ yìí kọ́ sí gbogbo akọ náà kan tá a bá lè ṣe ká ṣe ẹnikẹ́ni tí wọ́n bá ní pọ́n láti ṣe lọ́wọ́ fún òun náà lẹ́nu kejì. àwọn Sàdáù náà nílé Amadu Bello have no house Tàfàbàlẹ́wò nílé Awólọ́wọ̀ náà fẹ́ẹ́ má ní kankan nísìn chairman ordinary chairman local government ní London ni wọ́n kọ́lé sí ìyàwó wọn lọ bímọ sí London. kò ní í dára kó jẹ́ pé àwọn tó máa ṣọlọ́pàá iléeṣẹ́ iná electric ní Nàìjíríà kọ́ má lẹ́yìn tó máa yẹ̀wò ló pé ibi tẹ́ gbépò sí yìí o kò dáa ọ̀pọ̀lọpọ̀ mínísìn á gbépò sẹ́gbẹ̀ẹ́ ilé. ẹ jẹ́ ká mọ ìwọ ara wa ká má bàa ṣẹra wa ẹ jẹ́ àjò ká ṣe àtúntò fún òfin tó máa lò láti tún ìlú yìí ṣe. ipò tó wà ó fi ṣe àǹfààní fúnra ẹ àbí fún mọ̀lẹ́bí àbí fún ọ̀rẹ́ tá a bá ti rẹ́ni tó bá ti wá fẹjọ́ èèyàn sùn pé máa ń gbàyàn sí iléeṣẹ́ wa o ńṣe lọ̀gádẹ̀ wa mú gbogbo àwọn ẹbí ẹ̀ tó kó sí tó kó mọ́ra o tí ò jẹ́ kí àǹfààní yẹn kó tàn ká gbogbo ará ìlú tó bá fẹjọ́ ń tọ̀hún sùn ìwà ọ̀daràn ló hù. ṣé wàá wò torí pé a rí i pé nígbà tá à ń sọ nísìn a ní ìpínlẹ̀ Delta àti ìpínlẹ̀ Edo kò lọ́ọ́ rà pé àwọn èèyàn pọ̀ jù sí ṣùgbọ́n bí ọ̀rọ̀ ajé ṣe wá di pé ó sapá kan jẹ̀mọ́ níbi pé ó tó ara ṣé apá ìpínlẹ̀ àwọn ọmọ àwọn ìpínlẹ̀ yìí ṣé yóò lè ká irú àwọn èèyàn tí wọ́n kó dé láti ṣèrànlọ́wọ́ fún wọn ìyẹn ìní èkejì ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pé kó má ti lọ kọ́ ìwà burúkú kí ni àwọn tí wọ́n ń ṣe kó má jẹ́ pé wọ́n lọ kọ́ àwọn onísùmọ̀mí àwọn tẹ́rọ́rìsì ní gbogbo yẹn kí ni à ń ṣe lórí ìyẹn. ìkejì yẹn sì àwọn security agents ń ṣiṣẹ́ lórí àlefẹ́ yẹn so iṣẹ́ àwọn security wọ́n dẹ̀ ṣe yẹn lórí ẹ̀ èwo ni. ti pé bóyá apá ìpínlẹ̀ méjèèjì táwọn ọ̀rọ̀ yìí ti pọ̀ jù kí ni ìjọba àpapọ̀ ń ṣe láti fi ran àwọn èèyàn lọ bóyá nípa owó ni o àbí láti fi. apart from irú skills acquisition SDG tí àǹtí wa orí ló pé wà wọ́n tẹ̀ ti ṣèwé fún wọn pé ẹ wá kọ́ṣẹ́ so wọ́n kọ gbogbo ẹ̀ báyìí pé iṣẹ́ tẹ́ bá fẹ́ kọ́ iṣẹ́ yẹn pọ̀ wọ́n á kọ́ yín
wọ́n dẹ̀ kọ́ yín tán state yín á fún yín lówó díẹ̀ kẹ́ fi bẹ̀rẹ̀. ṣé àwọn èèyàn mọ̀ ní ẹ̀jẹ̀ káwọn ará ilé ó mọ̀ bọ́ ṣe ń dé ìtẹ̀sẹ̀ wọn lé bọ́ ṣe ń dé àwọn fún wọn níwèé yẹn nọ́mbà ṣé wọ́n bá ṣe dé náà kọ́tẹ̀ kọ́kọ́ dé kọ́ dúpẹ́ fọ́lọ́ wọn wá wà bí kan náà lè wọ́n wá wò ó pé òkè àwọn fẹ́ kọ́ welding àwọn fẹ́ kọ́ plumbing carpentry beauty making gèlè tying tó bá wà wò nọ́mbà fún yín nọ́mbà wà ń bẹ̀ tó máa pè nọ́mbà yẹn ISDJ àwa kó wọn jọ síbì kan àwọn kọ́ wọn ṣe yẹn tó bá kọ́ wọn ṣe yẹn tán ó yẹ kí ìjọba wọn wá set wọn àbí a lè rí NGO a lè rí company tó ok ìwọ náà gbà kó fi ṣiṣẹ́ ìyẹn wà ń bẹ̀. Then a tún ní àwọn GEP program government entrepreneurship program wọ́n set àwọn sí cooperative but ìyẹn wọ́n láti trust ara wọn so àmọ́ bóyá yẹn lè ṣiṣẹ́ èèyàn 10 kóra wọn jọ wọ́n wá fún wọn lówó wọ́n á fi ṣiṣẹ́ so CBN borrowers program náà wà gbogbo ètò tó wà nílẹ̀ fún wọn nìyẹn àwọn tó bá fẹ́ lọ sí iṣẹ́ farming agriculture ìyẹn náà wà nílẹ̀. so pé kò sí wàhálà kankan fún wọn. well I'm try pé kí wàhálà máa sí so àwọn tá a ti ń rí àrùn àwọn tó ti padà sí yìí à ń wo iṣẹ́ tó ń ṣe àti bó ṣe ń ṣe àwọn míì wà tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ lè ṣe náà wọ́n fẹ́ padà àwọn míì wà tó kò sí nǹkan tẹ́ lè ṣe tó bá jẹ́ pé o lè ní ẹ̀wà máa jalè lọ́nà ni. ẹ wá wò lórí ọ̀rọ̀ ìjọba ti gbìyànjú láti rí i pé gbogbo àwọn tó padà wálé ẹ̀yìn wàhálà ò sí fún wọn à ń ṣèrànlọ́wọ́ fún wọn ṣùgbọ́n Yorùbá ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ níbi tí ọ̀rọ̀ igan ti ń rú wá ṣé gbogbo àwọn tó jẹ́ agbátẹrù àwọn tá à ń pè ní tráfíkà tó jẹ́ pé àwọn ni wọ́n kó wọn lọ kí ni ìjọba ń ṣe láti rí i pé wọ́n wá gbòó dẹ́kun sí àwọn yẹn. ẹ̀ṣẹ̀ rí naptip tó ní iṣẹ́ yẹn wọ́n láti rí i pé wọ́n mú àwọn traffickers yẹn kí ló ń pè wọ́n náà burgers. àwọn tó ń kó yẹn lọ. burgers náà pè wọ́n ọmọ orúkọ wọn aláti rí i pé wọ́n mú wọn ìyẹn iṣẹ́ naptip nìyẹn àwọn tó ń ṣiṣẹ́ yẹn gan-an wọ́n mọ̀ wọ́n wà láàrin wọn bẹ̀ yẹn wọ́n tiẹ̀ mọ̀ ibi tán wà so number 1 is kán mú wọn kán charge wọn kán tì wọ́n mọ́lé tá a bá ṣe yẹn à ń tọ́ra wa. kí ni ìjọba ń ṣe lórí yẹn. no iṣẹ́ naptip ni àwọn tó ń pè ní natural energy for gbogbo ti àwọn tó ń lè yàn lókun. iṣẹ́ wọn nìyẹn wọ́n dẹ̀ láti dìde síṣẹ́ yẹn. ṣé pẹ̀lú ọ́fíìsì yín àti àjọ naptip báwo ni àjọṣepọ̀ yín láti rí i pé gbogbo awago dẹ́kun sírú àwọn kan wọ̀nyí. ṣẹ́ríṣẹ́ naptip tàwa ni pé a máa bá wọn sọ̀rọ̀ pé ẹ ṣiṣẹ́ yín o ṣó ti yé yín ṣẹ́kẹ́ àti kínní ìnà àti January ní ọ́fíìsì pé ti ń pariwo pé ẹ má lọ sí Libya ikú ni àwọn mí ni ẹ kí ni ṣe iṣẹ́ àṣọ pé ẹ lọ sí ibòmí má lọ sí nísìnyí wọ́n ní àbádẹ́ ti gbọ́ o àbádẹ́ ti gbọ́ o so ṣe naptip nìyẹn adé máa sọ fún wọn pé ẹ ṣáà ṣiṣẹ́ yín kẹrin pé gbogbo àwọn tó ń ṣe kínní ẹ jẹ́ ká rí wọn kọ́ mú wọn kọ́ tì wọ́n mọ́lé kọ́ fi wọ́n sẹ́wọ̀n àti rí wọn so ìyẹn ni main most important thing tó bá mú àwọn tó ń ṣe tán náà ẹ wá wá sọ̀rọ̀ pé awareness kẹ máa lọ sáàrin ọjà kẹ máa lọ sí everywhere kẹtẹ ẹgbẹ́ diffusion táà ń lò láyé àtijọ́ yẹn ẹ má lọ o ikú ni o ẹ fi gbogbo fọ́tò. ṣé ẹ wá rò pé ó yẹ ní ọ́fíìsì yín láti ṣe bóyá ìdánilẹ́kọ̀ọ́ àbí ìtanijí tàbí tá a lè pè ní jingle lẹ́yìn gbogbo àwọn èdè láti ṣe. ẹ sọ pé ọ́fíìsì everybody kẹ́yìn náà ṣe ṣebí Yorùbá channel ẹ̀yin náà gbé nǹkan kan síbẹ̀ kẹ́ bá sọ Yorùbá Ìgbò ẹ sọ Ìgbò òyìnbó ẹ sọ òyìnbó nǹkan tí mo sọ eléyìí ju gọ́ọ̀mẹ̀ntì lọ gbogbo iṣẹ́ gbogbo wa náà ni àwa náà ti ń ṣe ìfà láláìsí pé kò sọ̀rọ̀ owó anything à ń ṣe bá ṣe lọ sáwọn state náà bá wọn sọ̀rọ̀ ṣe mọ̀ then every state náà kan ṣe so then ṣe wá rí gbogbo agency to naptip NEMA Refugee Commission Ministry of Foreign Affairs àwa àjọ ń ṣiṣẹ́ pọ̀ láti rí pé gbogbo eléyìí bí bí President Buhari ṣe ní ká ṣe. kó tó di pa àmọ́ lórí ètò ẹ gba àwọn orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn pàápàá jùlọ nípa pé ṣàfẹ́ lọ sókè òkun mo fẹ́ wọnú ọ̀la mo fẹ́ wọ ẹ gbà wọ́n nímọ̀ràn. tẹ́ bá ń lọ sókè òkun kẹ́ lọ pẹ̀lú òfin. ní ọ̀nà tó tọ́. ọ̀nà tó tọ́ kẹ́ lọ sókè òkun bọ̀tẹ́ bá ń lọ bá ṣe ń sọ yìí ń sìn ọ̀nà tí ò tọ́ kò síwèé rìn lórí desert bọ́ sórí omi ikú ni o ṣé káwọn tó ń sọ fún fọ́tò wọ̀nyí pé tẹ́ bá débẹ̀ ilé tẹ́ máa kọ́ rè bóyá tẹ́lẹ̀ ìyẹn ò ṣe mọ́ sí i ṣé kẹ́tẹ̀ tó débẹ̀ àwọn èèyàn ti kú tẹ́ bá débẹ̀ rí many people tó ti kú then most of tẹ̀ wá ní débẹ̀ tẹ́ bá tẹ̀ wá débẹ̀ gan náà ojú títì lẹ́ máa sùn ìyà tó máa jẹ yín bẹ̀ yẹn wá ju ìyà tẹ́ ẹ̀ ń sá kúrò fún then ẹni tó ń lọ tó ṣe $6,000 tó ṣe $500,000 ó lówó láti lọ so ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni
pé ń lọ sókè òkun ní ọ̀nà tí ò tán ikú ni o ìyà ni o nàìjíríà lè nàìjíríà máa dá nǹkan kéékèèké wà tá a lè ṣe àwọn míì tá ti kó wá ìfà ìkan tí mo rántí gbà recharge card ló bẹ̀rẹ̀ sí tà ó ti kọ́lé ó ti fẹ́yàwó mi ó ti bímọ ìkọ́ ara wọn tó ti dé sí tí mo sọ náà ó ti ń ṣe cake every time ló ń pè mí tó máa rẹ́rìn mọ́mì so ẹjọ́ irọ́ ni o ṣe ní àwọn tó wá ń gà yín yẹn wọ́n ń gà yín àwọn mẹ́ẹ̀kọ́ owó wọ́n ń tà yín wọ́n ń sọ yín dẹrú àwọn ń pa owó lọ ẹjọ́ mo bẹ̀ nítorí ọlọ́run then àwọn ìyá bàbá tẹ̀ ń ta ọmọ yín àbà ẹrù tọlọ́run o ṣé lórí owó yìí náà àmúdẹ̀ bìlí pé ó bẹ̀rẹ̀ láti ilé bá ṣe ń tọ́ ọmọ wa ọ̀tá à ń sọ fáwọn ọmọ ìyá tó máa bẹ bóyá wọ́n mọ ẹ wá ìyá tó mọ ọmọ kúrò ní school tó lọ ta ọmọ ẹ̀ pé máa kówó wá ọmọ yẹn gbé padà ìpè ló ń ṣe fún ìyá ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni nàìjíríà máa dà àwọn tó lọ kì í ṣe pé wọ́n ṣe lọ lánàá àbíjẹta wọ́n ti lọ fún many years ago but President Buhari ní ẹ padà wá sílùú yín pàtíkó ìpadà ẹni tẹ́ bá wá tó ń lọ after gbogbo eléyìí ikú àti ìyà ni o ọlọ́run ní jẹ́ kí ọlọ́run aṣọ gbogbo wa o àdé inú wa dùn lágbára ọlọ́run. ẹ̀yin èèyàn wa ṣé ẹ gbọ́ nǹkan tí olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ nípa ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti àwọn ọ̀rọ̀ tí ó jọ tí wọ́n ti sọ fún wa pé gbogbo nǹkan tí àwọn wa lọ Sókótó ó wà ní àpò Sókótó wa kí ni àwa ní dúró sí orílẹ̀-èdè Nàìjíríà kí ni a fẹ́ máa fìyà jẹ ara wa sí. ìjọba tó wà lórí àlééfà báyìí ti ń gbìyànjú láti mú ayé dẹrùn nípa ètò ọrọ̀ ajé nípa gbogbo nǹkan tó lè jẹ́ kí ìgbáyégbádùn wa rọrùn kí ni àwa ní ṣe àmúlò eléyìí sí láti rí pé orílẹ̀-èdè Nàìjíríà dàgbàsókè nígbà tí èmi àti ìwọ tí a bá jọ sowọ́pọ̀ tí a bá wò pé kí ni a fi lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà òní kí mi àti ẹ̀dọ̀ dúró sí orílẹ̀-èdè yìí ẹnì kankan ò ní wá bá wa tó orílẹ̀-èdè wa ṣe èmi àti ìwọ òun náà ní àjọṣe ẹ jẹ́ ká jìnnà sí à ń lọ sí ilẹ̀ òkèèrè lọ́nà àìtọ́ ẹ rí i pé olùrànlọ́wọ́ pàtàkì sọ fún wa pé gbogbo nǹkan tá a bá ṣe ẹ jẹ́ ká máa fura àwọn òbí á ní ipa pàtàkì láti kó láti máa sọ fún àwọn ọmọ wa ẹ má jẹ́ ká sọ pé ilẹ̀ òkèèrè ní inú rẹ̀ ó ti dáa ilẹ̀ òkèèrè láyé ó ti dáa bàbá dúró sí orílẹ̀-èdè Nàìjíríà àyẹ̀wò yóò dára títí ìgbà mìíràn tí a tún ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ mìíràn lórí ètò Gbàgede ọ̀rọ̀ orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.